plan program lẹ́ni ṣùgbọ́n program tí mo fẹ́ ṣe lẹ́ni yìí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo rí tẹ̀ ń comment àti gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mo kọ́kọ́ fẹ́ bẹ̀ wá pé ẹ má bínú torí t'Ọlọ́run wípé program tí mo fẹ́ ṣe lẹ́ni ó máa fẹ́ bí ẹlòmíì nínú but I don't care. Everybody know me very well. I don't care. What I want to do it. And then I don't care. And mo dey ti avoid irú program yìí ti pẹ́. For the past 4 or 5 years, mo ti avoid something like this. Kó má ṣẹlẹ̀ láàrin mi àti bọ̀bọ̀ tó ń pè ní Yes Alunaka yẹn. But èní yìí ni mo padà wá dictate finally. Èní mo wá dictate finally pé bọ̀bọ̀ yẹn làákàyè kúrú gan kò ní làákàyè. Lọ́kọ̀ mo ti máa ń sọ pé ìyàtọ̀ ní mímọ̀ ọ̀tọ̀ ní mímọ̀ ọ̀tọ̀ ní wisdom. Wisdom yàtọ̀ sí mímọ̀. Gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ mímọ̀ tí ó bá ti lè apply wisdom pẹ̀lú mímọ̀ ẹ̀ ó máa ṣe mistake. Lánàá mo ṣe program kan lánàá because mi bẹ́ẹ̀ ni much time lánàá yẹn mo wà lójú ọ̀nà pé mo ń travel. So the program tí mo ṣe lánàá mo fẹ́ kí àwọn onílàákàyè lọ́wọ́ program yẹn mo dẹ̀ fẹ́ kí wọ́n pè mí ṣàkíyèsí because màá gba call lórí program yìí lénìí so that because mo padà wo program yẹn fún ara mi mo tún wà pé ẹ dákun ibo ni mo ti pass any insult or tí mo sọ̀rọ̀ tí mo wò pé ó lè fa irú nǹkan tí bọ̀bọ̀ yìí tún ṣe fún mi lénìí because this is not the first time and this is not the second time this is not the third time tó máa ṣe eléyìí lẹ́lẹ́ẹ̀karùn-ún tó máa ṣe nǹkan tó ṣe lénìí eléyìí lẹ́lẹ́ẹ̀karùn-ún so àti ìgbà tó ṣe alákọ̀ọ́kọ́ màá ń bu alé tí o mo pè mo correct ẹ Yes Alunaka má máa ṣe irú mistake tó ṣe yìí mọ́ ṣó ti rí gbogbo tí wọ́n ń ṣe àkọ́kọ́ ń bẹ̀ ni pé à ń ṣe nítorí t'Ọlọ́run ni àní gbogbo àdẹ̀jọ́ ń defend òdodo tó ń jáde nínú ọgbà Markaz yẹn ni torí pé a mọ̀ wípé òdodo òun ni ó ń jáde nínú ọgbà yẹn so that tí àwọn kan bá wá ń fi ọpọlọ ẹ ṣeré tí wọ́n rò pé bóyá wọ́n fẹ́ fi ẹ́ kọlù mí ó mọ̀ kí gbogbo àwọn atájọ́ ń fa ọ̀rọ̀ yìí èmi gangan ni problem gbogbo àwọn ọ̀tá wa yìí èmi mọ̀ kí mi ni problem wọn so gbogbo orú yín nsìn wọ́n lè máa fẹ́ fi yín kọlù mí but my mind speech ṣe nǹkan tó máa sọ nípa mi lórí social media my mind speech ṣe mo pè sákọ̀ọ́kọ́ ní àkọ́kọ́ nígbà tó ọ̀rọ̀ kan kọ́kọ́ ṣẹlẹ̀ nígbà tó fẹ́ sọ̀rọ̀ mi nífẹ̀ẹ́ tí bá kàn ní kí n máa padà sẹ́yìn púpọ̀ jù bọ́ ìkọ̀fẹ́ mú mi bínú there was a time tọ́rọ̀ kan ṣẹlẹ̀ nígbà ọ̀rọ̀ Al-Kutubi tí ó lọ sí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní ilékéwu kí ló kọ ilékéwu iná tó wà ní Ìsọ̀lọ̀ yìí náà ilékéwu bàbá Shehu Suglul tí Khalifa Shehu bàbá Suglul sọ̀rọ̀ nípa Kutubi ńgbà yẹn tí mo rí update ẹ̀ mo pè sáàkíyèsí mo ní Yes Alunaka ò ní láti máa kọlu gbogbo àwọn àfáà yìí ò ní ìdẹ mo pè mo bá sọ nígbà tó máa jáde ó attack mi straight ni mo dẹ̀ pè sáàkíyèsí mo ní Yes Alunaka mi fẹ́ kí eré máa ṣẹlẹ̀ ìyẹn lọ ẹ̀kejì àsìkò kan tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti Yusuf Adépọ̀jù àkọ́kọ́ kò sí nǹkan tó dèmi àti Yusuf Adépọ̀jù pọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ló kọ́kọ́ dèmi àti ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló kọ́kọ́ dèmi àti ẹ̀ pọ̀ mo ti rí ẹ̀ náà mo rí ẹ̀ what do you need kí ló fẹ́
Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí ló fẹ́? Mo ti di po ti wọlé, má worry. I'm coming. I'm coming. I saw you. Don't worry. I saw you. No, I have camera with me. I saw you on camera. So that ọ̀rọ̀ yẹn ló kọ́kọ́ dé èmi àti Bọ̀bọ̀ Yusuf yẹn pọ̀. Time kan tọ́dọ̀ kan wá ṣẹlẹ̀ nígbà kan tó ní issue pẹ̀lú àwọn Yusuf. Normally, àwa ń ṣe ohun tá à ń ṣe lórí social media. O torí pé mo pójú sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ lénìí ló bẹ́ kí n sọ o. Àwa ń ṣe ohun tá à ń ṣe láti máa fi defend òdodo. Ó gbéṣẹ́ fún mi, mo ń ṣe torí Ọlọ́run, mo ń ṣe torí Ọgbà Americas. Mo wá rí pé wọ́n fọpọlọ ẹ̀ ṣeré pé àwọn tó ń sọ̀rọ̀ lórí social media àwọn ni wọ́n ń dákun. Nígbà tó máa ṣe fídíò nígbà yẹn fẹ́ni tó bá rántí, ó jáde. Ó attack mi pé òun ò rán mi iṣẹ́ o, kí n má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun o, kinní kan. Wọ́n gbé fídíò yẹn, àwọn èèyàn wọ́n fi búlì mi. Ìgbà yẹn ni mo ṣe update pé mo fẹ́ sọ̀rọ̀. Mo tún padà pardon ọ̀rọ̀ yẹn, mi ò sọ̀rọ̀. Ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn ọ̀rọ̀ kan tún ṣẹlẹ̀ láwọn àsìkò kan. Ó tún tan kámẹ́rà. Ó tún sọ̀rọ̀ sí mi. Mo tún pè nígbà tó parí program, mo ní Yes Alunoka. Tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ lórí social media, mi ò ń ṣe ní àárín fi hàn, igi mú jìnnà sórí. Tí ó bá ṣe pé bẹ́ẹ̀ àjọ ń ṣe devour fún Ọgbà Americas. Yes Alunoka, mo sọ ọ́nù program tó ń ṣe lánàá. Gbogbo nǹkan lọ́lọ́run ní kí n fi jù, gbogbo nǹkan tó wà nínú ayé àsínú ẹgbẹ́. Gbogbo nǹkan ni mo tún wí, àtìgbà, àtàgbà, gbogbo ẹ̀ mo fi jù lọ. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ lánàá pé ọlá pé social media yìí ti sọ gbogbo wa di kọ̀ọ̀kan náà. That's why mo ṣe wò pé okay, kí gbogbo àjọ máa pẹ̀lú àwa sáwọn àkíyèsí. Gbogbo ohun tí mo ń sọ yìí mo ń pè sẹ́yìn. Now, ọ̀rọ̀ tó wá padà wá bí update ọ̀rọ̀ Àfáà Níyì Káyé yìí. Àfáà Níyì Káyé gbogbo wa la mọ̀ pé ó gbìyànjú. Ó gbìyànjú. Ó face a lot of so many things lórí social media. Ó face a lot. And then gbogbo tá Àfáà yìí ń face ó ṣe torí t'Ọlọ́run ní lóòótọ́. Anybody ò wá ìrànlọ́wọ́ pé kí Ọgbà Americas wá ràn àwọn lọ́wọ́. But Yorùbá sọ wípé àjò ju owó lọ ń gbà mí. The respect pé bàbá Mudiru kó máa wá pè ní kálukú kó máa wá. But inú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media. Tá à ń sọ̀rọ̀ lórí social media. Gbogbo àwa ọ̀dọ́ ni o. Tẹ́ pé àwa là ń defend Americas jù. Yes Alunoka ìwọ nìkan ló kéwú náà Ọgbà Americas yẹn. Ìwọ nìkan ni direct tó kéwú náà Ọgbà Americas yẹn. Gbogbo àwa tó kù fara Americas ni wá. Now, tí kò bá wá ṣẹlẹ̀ sáwọn tí ó jẹ́ bí àwọn ọmọ Americas àbí àwọn tó tí kò bá ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ speaker Americas lórí social media. Gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ bí Sultan Americas. Mo lérò pé at least ó jẹ́ kó máa ṣe solidarity fún wọn, nǹkan tí mo sọ fún lánàá nìyẹn. Máa ṣe solidarity, máa tan kámẹ́rà, máa bá tó bá wa kan la ṣe fún wọn náà. Àwa kan la ṣe fún ẹ. Nígbà tá Àfáà Níyì Káyé ṣe program yẹn, ìpìgbà tí ìyàwó òun kú, òun ò rẹ́ni bọ́ọ̀dì láti Americas. Mo dẹ̀ pè é lóòótọ́ personal ni mo pè é Yes Alunoka. Ṣé lóòótọ́ ni nǹkan báyìí? Wallahi tallahi tí wọ́n sí láàyè. Níyì Káyé yóò pè mí kókó bá mi sọ one on one. Èmi náà lórí program ni. Ṣé ẹ̀dẹ̀ ikú tó bá ń pa ojú gbẹ ẹni òwe ló ń pa fún yàn? Ẹ rí pé mi ò sọ ọ̀rọ̀ tèmi personal lánàá. Ẹ kẹ́ mi ò sọ ọ̀rọ̀ tèmi kankan. Ó yẹ mo pé Yes Alunoka. Ọ̀rọ̀ méjì ni mo bá sọ náà. Ìkan péré mo padà sọ lórí social media tí ìsànkàn mi sí mo sọ kankan ni.
mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé àfáà ní ìkàyé sọ báyìí ṣó lóòótọ́ ni pé ìgbàdí ìyàwó ẹ̀ kú tí ẹ kò sẹ́ni tó tiẹ̀ náà níìn gbogbo ní kí gbogbo mọ́ríkàsì lọ kí náà wọ́n ti gbogbo mọ́ríkàsì máa lọ kí ní ìkàyé torí but ìyàwó tó kú kò ní padà wá sáyé mọ́ láyéláyé náà ìyàwó yẹn wà tún déédéé kú ó pass through a lot of pains kó tó pọ̀ kú àfáà ní ìkàyé nígbà tó ń sọ̀rọ̀ yẹn mò ń rí human feelings lára mi pé kíyàwó yàn sick for some 3-4 years kí ó dẹ̀ máa pass pain tó yẹn pẹ̀lú àìsàn tó ń ṣe yẹn tí wọ́n ti ná a lot of money débi pé àfáà yẹn padà wá sí social media ó padà wá gba owó lórí social media Christian tí òun ṣe mùsùlùmí ló padà ẹ̀pọ̀ àfáà yẹn lórí social media yìí náà gbogbo àwa tá a ní platform lórúkọ Mordecai kò sẹ́ni tó tọ kámẹ́rà kó bá a ní ìkàyé gba owó nígbà tí ìyàwó ẹ̀ wà nínú problem kò sẹ́ni tó bá gba owó ìyàwó ẹ̀ wá kú nìyẹn lóòótọ́ lódodo èmi náà mọ̀ pé ìyàwó ẹ̀ sick then tó gbà yẹn mi àti ẹ̀ are close bó tọ́jọ́ tí ìyàwó ẹ̀ kú ìyàwó ẹ̀ tó wá kú ó wá jẹ́ ọjọ́ la ilaha illallah kọ́lọ́ máa fi jẹ́ kí gbogbo wa rírú ìbànújẹ́ yẹn mọ́ láyé ìyàwó ẹ̀ wá kú ó wá jẹ́ ọjọ́ iléyá tí gbogbo ayé ń ṣọdún ọjọ́ yẹn lọ́lọ́run ju ìbànújẹ́ sílẹ̀ àfáà yẹn ọjọ́ iléyá tí gbogbo ayé ń ṣọdún bàbá ń Bariga ọlọ́màjò bàjẹ́ fún Àdìó bóyá jẹ́jọ́ iléyá tó Àdìó wà lọ́nà pé ó ń lọ sí Ìlọrin jọ yẹn ó dẹ̀ divert ó gbalẹ̀ ní ìkàyé lọ ó dẹ̀ lọ kí a ní ìkàyé èmi náà pé a ní ìkàyé mo dẹ̀ kí ókè mo wá pè ẹ́ pé afárá Àyẹ̀sà náà ṣó dáa ká má jẹ lè ṣe nǹkan báyìí kó má tẹ̀lé parí ní ìkàyé ó dẹ̀ bú wà láì pé ó gbọ́ ó bú wà láì pé ó gbọ́ ókè tí yóò bá gbọ́ afárá ti ṣe program gbìyànjú ó ní kódà gan ṣé ká Mùdírù gan ò mọ̀ wọn ò gbọ́ ókè mọ bó ti máa sọ fún Mùdírù ó yá ìwọ gangan fún ara ẹ wá gbìyànjú bó ṣe máa kí àfáà yẹn bóyá máa lọ kí n lé ní o bóyá wàá ṣe program kan fún ni o tí ẹ jẹ́ ká show human feelings now that's what I said mo dẹ̀ tún gbé àfáà ní ìkàyé sórí program yẹn sórí kọ́ọ̀lù yẹn mo gbé àní ìkàyé sórí kọ́ọ̀lù yẹn àfáà ní ìkàyé program báyìí tẹ́ ṣe o má bínú o Àyẹ̀sà náà òun ò gbọ́ pé ìyàwó yín kú ó ní ok Àyẹ̀sà náà ẹ gbìyànjú àti ṣe báyìí mo dẹ̀ paná ọ̀rọ̀ yẹn títí di ìsìn Àyẹ̀sà náà kò lọ kí àfáà yẹn kò dẹ̀ ṣe program fún títí di ìsìn kò ṣe kankan mo dẹ̀ ti pè é ń sìn kò ń ṣọ̀rọ̀ oṣù mẹ́ta títí di ìsìn ẹ jẹ́ ká máa ṣó ohun máa fi ọjọ́ tí ìwọ ní issue gbogbo wa la sùn náà ká má wá sọ tèmi personally tí mo wá bá ẹ sọ I don't want to discuss my own issue lórí ọ̀rọ̀ mi lórí síjà because Ọlọ́run tó wà pẹ̀lú mi kò ní fi mí lẹ̀ bí ọ̀rọ̀ tèmi ṣe tó bá ariwo deportation ti tó kí Àyẹ̀sà náà máa sọ fún mi pé òun ò mọ̀ pé òun ò mọ̀ ẹ wá rúbọ tí wọ́n tẹ̀wé tó kó máa tó wá bèèrè lọ́wọ́ tèmi pé ṣé òun ò pè mí ni mo níbo ló ti pè mí lọ́wọ́ kọ́ lọ́gì ìjìnmi àti ẹ̀ náà ọjọ́ tó wọ́n dẹ̀ mú ìwọ tó ń bọ̀ láti Mọ́kà tí wọ́n ń sọ léni pé èló lèmi ná nínú kéèsì tí Àyẹ̀sà náà kò gba ẹnu ẹ̀ kódà I'm not sorry to say kò gbẹnu babalákùbà bá ẹ̀ Àyẹ̀sà náà kò gbẹnu babalákùbà bá ẹ̀ Àyẹ̀sà náà pé kí lèmi ná lórí kéèsì ẹ̀ Àyẹ̀sà náà lọ́bìnrin gbogbo àwọn atájọ́ wà nínú group kò sí ẹni tó ṣe ìgbìyànjú tó mi lórí kéèsì ẹ̀
kò sí ẹni tó ṣe ìgbìyànjú tó mi lórí kéèsì ẹ. Mo sọ lánàá mo ní àwọn kan wà wọ́n máa ń ná owó wọn gbójú jáde. Èmi ná owó mo ń gbójú jáde. Àkọ́kọ́ lórí kéèsì ẹ gangan ló dá wàhálà alẹ́ láàrin mi àti Yusuf Adépọ̀jù. Lórí kéèsì ẹ gangan ló dá wàhálà alẹ́ láàrin wa. Lórí pé mo pè wọ́n wípé ẹjọ́ ẹ fi Ẹ̀sàdúná kalẹ̀. A jọ sọ̀rọ̀ the first day pé màá ti Mọ́lámí tó kọ́kọ́ máa sọ̀rọ̀ lórí kéèsì ẹni. Tó dẹ̀ sọ fún jẹ́ pé ọ̀rẹ́ kó tó gbọ́n padà wá tún lọ àwọn DSS tún lọ dènà díẹ̀. Kó tó pé mo wá padà wá pè wọ́n pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Kó tó wá di pé ó wá change ẹ̀ mọ́ mi lọ́wọ́. Ó wá di wípé Akeem oníyàwó mẹ́ta lọ ń blọ́ọ̀gì mi gbà yẹn ó ń play conversation mi àti Yusuf. Ṣé bí ẹ ló dá wà lálẹ́? Mo wá dúró tán. Mo dúró tán. Lórí kéèsì tó wá ń sọ yìí, gbogbo ìgbà tí wọ́n bá mú ẹ, kò sí ẹni tó ń gba béèlì ẹ kọjá gúrùpù tí mo wà, àwa là ń gba béèlì ẹ. Gbogbo ẹni mo fi sọ, àwa là ń gba béèlì ẹ. Ṣó mọ owó tá à ń dá nínú gúrùpù yẹn, ṣó mọ tá à ń dáwó ní. Tàbí tá ló sọ fẹ́ pé àwọn kan, ipe èèyàn kan ló ń dáwó yẹn. Gbogbo wa tá wà nínú gúrùpù kò tẹ́ tí ò náwó lórí kéèsì ẹ. Gbogbo wa tá wà nínú gúrùpù yẹn. Gbogbo wa là ń dáwó tá à ń náwó lórí kéèsì ẹ. Ọjọ́ tó wá mú ẹ, final tó ń bọ̀ láti hajj tí wọ́n mú ẹ. A sọ nínú gúrùpù yẹn wípé okay, a fẹ́ yẹ kí Mọ́ríkàsì náà tiẹ̀ gbégbèsè lórí kéèsì ẹ. A fẹ́ kí Mọ́ríkàsì náà gbégbèsè lórí kéèsì ẹ. Àwa dákẹ́ àfọ̀rọ̀ yẹn lẹ̀ fún dídí ọ̀sẹ̀ kan. Ìgbà tí àárò mi tí ààrẹ jẹ́ tó wà ń bẹ̀ lórí dídí ọ̀sẹ̀ kan la rán ìkan nínú wa mo forúkọ bọ̀ alájà ńlá ṣìírí pé kó lọ bá wa ṣiṣẹ́ kó lọ bá wa béèrè ibo ni Mọ́ríkàsì bá ọ̀rọ̀ ẹ dé. La wá rí wípé wọn ò gbégbèsè kankan. La ṣẹ̀ṣẹ̀ wá pé lọ́ọ̀yà Táíwò tó sọ yẹn tó dárúkọ yẹn àti lọ́ọ̀yà Paul àti àwọn lọ́ọ̀yà pé kí wọ́n dìde lórí kéèsì ẹ̀. Ọjọ́ mẹ́ta ni lọ́ọ̀yà Táíwò lò ní Òṣogbo lórí kéèsì ẹ̀. À ń ṣe program, à ń ṣe meeting lórí kéèsì ẹ̀ Ẹ̀sàdúná. Gbogbo àwa tá wà nínú group, a ṣe meeting ní 24 hours no stop. Àfáà Títí Lọ́pẹ́ omi tó gùn rí ó wà nínú group yẹn. A ṣe meeting ní 24 hours. A wà lórí conference meeting. À ń sùn, àwọn kan ń sùn, àwọn kan ń jí lórí kéèsì ẹ̀. Torí gbogbo lóhùn kan tó sọ lé ní pé kí lèmi gan ná kí lọ́kọ̀lọ́mọ́ ná nínú kéèsì ẹ̀yẹ ẹnu bàbá lákù bàbá ẹ̀ ò gbáyẹ̀ sí Àdúnọ́kà. Mi ò ṣe nítorí tiẹ̀ náà, mo ṣe nítorí tọ́lọ́run, mo ṣe nítorí ṣé ká dámọ̀ ni. Àmọ́ kò tọ́ sí ẹ lẹ́nu. Ọ̀pá tí a bá fi ṣẹ́gun ẹnìkan kì í sọnù, a máa fi pamọ́ ni. Ọ̀pá tá a bá fi ṣẹ́gun sẹ́ ẹnìkan kì í sọnù, wọ́n máa ń fi pamọ́ ni. Bójú ogun yìí ṣe lo tó tọ́lọ́run ti bá wa ṣẹ́ ogun yẹn. Ọba tó ní wá ló bá wa ṣẹ́ o, ṣùgbọ́n lò mí ní aṣíwájú ogun yẹn tógun yẹn fi ṣẹ́. Ó lò mí ní aṣíwájú ogun yẹn tógun yẹn fi ṣẹ́. Ṣé ìgbà tógun bá wa ṣẹ́ tán ṣérú mi lẹ́yìn kí o máa sọ pé kí ni mo ṣe gan? Kò gbẹnu bàbá ẹ̀ Ẹ̀sàdúná kò ní dá fún ẹ. Tí ò bá jáde padà lẹ́yìn ilé o máa ṣòfò ni. Wàá gbóòórùn ara lórí social media yìí, mọ́tò ló máa pa ẹ̀ òde ṣoríire. Ogun tí mo fi ṣẹ́ ogun yẹn, tí mo fi ṣẹ́ ogun tọ́lọ́ máa fi mi ṣẹ́ ogun yẹn, màá wá lò fún ẹ, ò ní ṣoríire tí ò bá jáde. Mọ́tò ló máa pa ẹ́. Ta ló gún ẹfẹ́ tó ìtọ́bẹ̀ ìṣòro náà? Wojú mi. Tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú social media, wọn bí aláìjá ìdá olùlétọ̀ kámẹ́rà, mọ́tò ló máa pa ẹ́. Ta ló ń bẹ sọ? Ọjọ́ tí wọ́n mú olórí burúkú ara ẹ̀ yìí, tí a wá lọ gba béèlì ẹ̀, tí a gba béèlì ẹ̀ tí wọ́n sọ pé kí lọ́kàn lọ́mọ ṣe gan lórí program ṣe tí ó gbẹnu bàbá lákùú bàbá tiẹ̀. Ọjọ́ tí wọ́n mú ẹ tí wọ́n lọ gba béèlì tí àwọn lọ́ọ̀yà Táíwò gba béèlì ẹ tán inú prison tán fi ẹ́ lẹ̀ tí wọ́n tún fẹ́ padà tún ẹ mú olórí burúkú ara ẹ olóṣì ara ẹ ta ló rán àwọn boys wá fi ọ̀kadà gbé ẹ? Ṣé o mọ àwọn boys tó gbé ẹ ni? Tó ló burúkú ara ẹ sọ pé kí lọ́kàn lọ́mọ ṣe gan náà. Àwọn boys tó fi ọ̀kadà gbé ẹ láti wájú prison ní Òṣogbo. Àwọn boys tó fi ọ̀kadà gbé ẹ dé Ìbàdàn. Jáde tó bá pé irọ́ ni mo pa fún ẹ.
èmi mo gún àwọn boys tó ó mọye yàtọ̀ sí owó tí mo dá nínú group tá fi gbà ẹ́ yàtọ̀ sí àìsùn àìwo tí mo ṣe nínú group yàtọ̀ sí gbogbo program tí mo tan camera tí mo ṣe nínú group mo tún wọ́n àwọn boys pé kàn lọ fi ọ̀kadà gbé ẹjọ́ tó fi àwọn kan fẹ́ gbé ẹ ṣé wọ́n mọ̀ bá àwọn boys tó gbé ẹ ṣe jẹ́ ni ìwọ sọ pé wọ́n release ẹ báyìí o mọ̀ táwọn boys yẹn ti wá báyìí wọ́n dẹ̀ gbé ẹ lọ́wọ́ kan gbé ẹ sórí ọ̀kadà ló gbé ẹ jáde kó ń bẹ̀ náà ọ̀kadà gbé ẹ láti Òṣogbo dé Ìbàdàn olórí burúkú ààrẹ wa ń sọ lẹ́ni wípé olórí burúkú ààrẹ sọ pé kí lọ́kàn lọ́mọ ṣe gan mọ́tò ò ní sóríire yẹ Sàrúnàkà gbogbo tó bá kínú bí mi pẹ̀lú ẹ tó bá kínú bí mi pẹ̀lú ẹ wàá ṣòfò ni wo olórí burúkú máa ń ṣàǹfààní ọmọ yìí kí ni mo sọ tó pọ̀ jù lánàá ní pé àwọn spíkà o máa ṣe solidarity pẹ̀lú wọn o gbogbo ohun tá à ń ṣe bó wá ṣe nítorí tọ́ Ọlọ́run ni nàá gbogbo wá ṣe nítorí tọ́ Ọlọ́run ni nàá nígbà tí gbogbo wá ń ṣe nǹkan torí tọ́ Ọlọ́run tí wọ́n wá jáde pé àwọn kan o kíní kan a máa gbogbo àwọn tó ń sún àwọn yẹn a máa kí wọn kú iṣẹ́ ni gbogbo àwọn tó ń sún a máa kí wọn kú iṣẹ́ ni wọ́n gbìyànjú yọ tójú ogun lé wọ́n gbìyànjú náà wọ́n gbìyànjú tó bá dín tó bá ló sún àwọn wọ́n ti gbìyànjú pàápàá jùlọ náà ti bá wa ṣe ogun yẹn náà ṣé bó ìwà tẹ́lẹ̀ ló ṣe wà ń sìn ni ṣé bó ìwà tẹ́lẹ̀ ló ṣe wà ń sìn ni ta ló máa wá kú gbogbo àwọn wà ní Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n wà ní danger náà wọ́n wà ní danger adẹ̀ ń bẹ́ẹ̀ sọ pé irú póòsì tó póòsì yẹn o lóòótọ́ torí Ọlọ́run ni gbogbo wa ṣe ń ṣe o ṣùgbọ́n o ní ìdírú póòsì yẹn oníkálùkù náà ṣe torí tọ́ Ọlọ́run ni kò jẹ́ kó jẹ́ ìwọ gangan máa wá póòsì irú póòsì yẹn ọjọ́ tí mo ti ṣe program láyé mi kí ni mo sọ kí ni máa ń sọ ṣé bí mo ti wá sọ àwọn èèyàn pé gbogbo tó bá wọn kó ń support Mọ́ríkàsì o má retí nǹkan kan ò torí Ọlọ́run ni kó máa ṣe o dẹ̀ dá ọ̀ràn tágbára ẹ máa ká o má dá ọ̀ràn tágbára ẹ ò ní ká o torí pé Mọ́ríkàsì ò ní rún ẹ lọ́wọ́ o la ṣe máa ń sọ wípé bend your statement bí èmi mo sọ òyìnbó bend your statement fún wọn gangan fún ara ẹ pé ẹ má dárúkọ ẹ má dá orúkọ so that ìwọ tó dẹ̀ ti face irú problem bẹ́ẹ̀ yẹn ìwọ lè kó máa wá rìn kó ìjà ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run là ń ṣe o ẹ jọ̀ọ́ o tó bá kù síbi kan o ọ̀rọ̀ tí mo sọ lánàá ní tí mo respect lọ́dọ̀ ẹ lénìí tó wá pé tó ní làákàyè torí ẹ pé nìyẹn yẹ Sàrúnàkà tó wá pé orí ẹ ti dàrú èrè tí ń ṣe orí ẹ ihun tí mo respect lọ́dọ̀ ẹ lénìí ni pé bó ṣe tan kámẹ́rà yẹn ihun tí mo respect lọ́dọ̀ ẹ lénìí ni pé gbogbo ẹ̀yin ọmọ ìyá pátápátá tẹ́ ń ṣiṣẹ́ fún Ọlọ́run látara Mọ́ríkàsì ọba tó ní wá yóò sun gbogbo wa lẹ́san dáadáa ọba tó ní wá ò ní fi wálẹ̀ gbogbo ohun tó ní kálukú wa ti kojú lójú ọ̀nà pé à ń gbèjà Mọ́ríkàsì Ọlọ́run ó di fún wa ẹ dákun ẹ gbàgbà pé ṣé Ọlọ́run là ń ṣe èmi gan fún ara mi èmi gan fèsì lọ́ọ̀tì ẹ má yẹ kí abára wa jà yìí tó ṣe wá ń sọ ní parí yẹn pé má yẹ ká abára wa jà ṣé gbogbo tí wọ́n sọ nípa tèmi yẹn ṣó lérò pé àwọn olórí burúkú ọ̀tá tó ti wọnú kọ́mẹ̀ntì ẹ tó wọ́n kọ́mẹ̀ntì against mi ni ṣé o dá àwọn olórí burúkú ọ̀tá Ọlọ́run tó wọnú kọ́mẹ̀ntì yẹn ni tó ń pretend fún ẹ ṣé o rí wọn ni olórí burúkú ààrẹ ìwọ wá sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe fún ẹ gan náà kọ́mọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ òfò ló máa ṣe yẹ Sàrúnàkà torí kan ọ̀nà tí mo gbà ṣẹ́gun yẹn mọ́ tí ò bá sọ tó wà lóyún máa ṣòfò ní yẹ Sàrúnàkà tí ò bá sọ tó wà nú ẹ òfò ló máa ṣe yẹ Sàrúnàkà tí ò bá sọ tó wà nú ẹ kí ló dé kí lẹ́ ti fẹ́ kí n ṣe fún yín náà yín pípú yìí náà kí lẹ́ fẹ́ kí n ṣe fún yín mo ná owó mo ná ara mo ná ẹ̀mí mi mo ná gbogbo nǹkan mi fún yín ṣé mo mọ̀ yàrá ìyá yín rí ni ṣé mo mọ̀ yín rí ni àbí tó bá yẹ pé tó gbọ́dọ̀ pé mo ń ṣe tó lọ ṣe kádà mo mọ̀ yàrá ìjà ẹ̀rí ni yẹ Sàrúnàkà ṣé mo mọ̀ yàrá ìjà ẹ̀rí ni nítorí tí nígbà tí mo wà Nàìjíríà ṣọ́ bí bàbá kò bá ẹ̀dá kó débi tí bá wà ní ìwọ àti Nájímù ìwọ àti àfáà Nájímù tí nígbà tí ìjọ wà tí mo wà Nàìjíríà ṣọ́ bí bàbá kò bá ẹ̀dá kó dúró bí tí bá wà ní ṣé tó ká jọ wà lórí social media ń sin oníkálùkù ní mẹgbẹ́ ara wọn mọ́ ó ra ò ní ṣoríire pẹ̀lú ọ̀tọ̀ sọ yẹn kí ló pọ̀ jù pé àfáà ní ìkàyé yìí o
kí ló ó ṣe àlè lórí ìdè mo dẹ̀ pé ṣàkíyèsí kò jẹ́ kó gbàgbérú Aníyìkáyé yìí Aníyìkáyé wọn mi ṣe ní síbí mò ń ṣe kàtúnṣe lè wà ní wá bọ́ta lẹ́nu wá wí wòròwòrò sórí nǹkan tó ṣe yìí jẹ́ ẹ̀sùn tọ̀rọ̀ fún ẹ wàá gbóhùn ara ẹ̀ gan lójú kámẹ́rà tó bá wá dákẹ́ tí o bá dákẹ́ fún mi tí o bá tan kámẹ́rà fún mi Yẹ̀sà Àrúnákà tí o bá tan kámẹ́rà fún mi padà o wàá ṣe òfò tọmọtọmọ ni kò ní dáa fún ẹ ṣọmọ tójú mi rí lórí gbogbo wàhálà tá à ń ṣe yìí ni ṣọmọ tójú mi rí ni ṣọmọ tí mo fèsì nítorí ọ̀rọ̀ ẹ ni náà ṣé nítorí ọ̀rọ̀ ẹ gangan ni gbogbo wàhálà tí mo fèsì náà olóburúkú ààrẹ ó ṣe lákọ̀ọ́kọ́ ó ṣe lẹ́ẹ̀kejì ó ṣe lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìn náà wọ́n ṣépè fún ẹni mi àtẹ́wà ní ẹgbẹ́ ni kí ló ń gbénú ẹ náà kí ló ń gbénú ẹ ṣé díẹ̀ tí mo dọ́gbọ́n wọ̀n nú ẹ yìí wọ́n retí kó tó jáde padà ni o mo retí kó jáde padà tí yóò bá ti jáde padà wàá ṣòfò ní Yẹ̀sà Àrúnákà tí yóò bá jáde padà ṣùwárí lẹ́yìn eléyìí mi ò bẹ́ẹ̀ ṣe mọ́ ṣùgbọ́n pé sínú ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn eléyìí mi ò bẹ́ẹ̀ ṣe mọ́ ó dẹ̀ kú mọ̀ kí mo sọ wọn bí yálà bàbá ẹ̀dá kí wá nọgbà Mọ́ríkàsì yẹn kò dún pẹ́kẹ́ wọn bí yálà bàbá lákù bàbá ẹ̀dá kí wọ́n nọgbà Mọ́ríkàsì yẹn kò dún pẹ́kẹ́ wọn bí bàbá ẹ̀dá mo sọ fún ẹ tí èmi bá jọmọ́ kí n wá sínú ọgbà Mọ́ríkàsì máa wá sínú ọgbà Mọ́ríkàsì tí èmi bá jọmọ́ bẹ́ẹ̀ o tí bá nìkan ni mo fi wá mú bẹ́ẹ̀ o máa wá bẹ́ẹ̀ wọn dẹ̀ bí bàbá lákù bàbá ẹ̀dá kò wúkọ́ wà láyìn sí àìláwà inú ọgbà yẹn ni màá tún kó gbàjú fún ẹ tí màá kó gbàjú fún ẹ kọ́ mi bá style ìwọ náà kó mọ̀ mi ó mọ̀ ètò ìṣẹ̀lẹ̀ ìjọ kìnnìkan tí mo wá sí ẹ̀kan ní pé ọ̀kan lọ́mọ wọn bí sí ibẹ̀ ni màá ti kó ìgbàjú fún ẹ ọjọ́ yẹn máa ní mo dírù gan-an ló máa pọ̀ ọlọ́pàá pé kó wá kó everybody màá kó ìgbàjú fún ẹ nǹkan tí màá nú ẹ̀bẹ̀ wo láyé ẹ ò ní gbàgbé wo lórí burúkú máa ṣàǹfààní aláìmoore òṣì ọjọ́ tó bá fẹ́ jẹun náà wọ́n máa ṣe bí eku tó máa jó tó máa yọ wọ́n máa di ẹkùn ni lórí burúkú aláìmoore ẹ̀dá kí ni mo sọ tó pọ̀ jù lánàá ẹ lọ́wọ́ program tí mo ṣe lánàá gbogbo ayé lọ́wọ́ program tí mo ṣe lánàá ẹ lọ wò tó bá ké bẹ́ẹ̀ kan tí mo sọ tó bá pọ̀ jù ẹ lọ́wọ́ kan tí mo sọ lánàá tó bá pọ̀ jù náà ó dẹ̀ wá bọ́ta ó dẹ̀ wá wíwòrò wọ́nran in fact wo mo kàn fẹ́ lè wọ́n ọ̀nà ẹni ṣùgbọ́n mo fi wọ́n ọ̀nà ẹni ṣùgbọ́n wàá gbá ìsìwó iṣẹ́ mo kàn fi ṣọwárí àwọn tó ń pè mí pé kẹ́lẹ́bọ̀dì ẹ bá ń kó sọ̀rọ̀ mi ní stress lórí ọ̀rọ̀ ẹ̀ mi ò ní stress kankan lórí ọ̀rọ̀ ẹ̀ orí ẹ̀ ti dàrú àǹfààní wo ni mo ń rí lára ẹnu ayé náà kàn sọ pé àǹfààní kan báyìí ni mo ń rí lára ẹ nínú ayé sọ pé àǹfààní kan báyìí mo ń rí lára ẹ alhamdulilayi Ọlọ́run ti bá wa ṣẹ́gun gbogbo tí gbogbo wa ń torí ẹ̀ ṣe àti àlàáfíà Ọlọ́run ti bá wa dá wọn lákẹ́ orúkọ bàbá Mùdírù Mọ́ríkàsì ó ti wó lẹ́nu ẹni tèmi fèsì ni o gbogbo ẹni tó bá kù tó bá ń sọ wàhálà tí wọ́n nìyẹn kò tí tó kàn mí ṣùgbọ́n ẹni tí mo dájú kọ Ọlọ́run ti bá wa ní orúkọ bàbá Mùdírù fúyẹ́ lórí àwọn ẹ̀ a lè dá lákẹ́ a lè dá anybody lákẹ́ lórí social media a máa gbìyànjú náà ni torí pé Ànábì fún ara ẹ̀ tọ́lọ́run ránṣẹ́ Ọlọ́run ò kó pa kèfèrí rẹ́ tán nílùú Mọ́kà ó gbìyànjú ni a ti gbìyànjú nìyẹn Ọlọ́run ti bá wa ṣẹ́gun tí yẹ pé kí ló dé pé ọ̀pá ta fi ṣẹ́gun àwa fẹ́ kan kí ló dé tí gbogbo ayé bá ń wẹnu sọ̀kan lọ́mọ lára tẹ́lẹ̀ ń wẹnu sọ̀kan lọ́mọ lára tó gbogbo ẹ̀wọ̀n sọ ṣó tọ́ sí wọ ni ìzá ìṣtara rasu ìnáki fa alifamu dàjájà tó tẹ̀símọ́ra ṣé tó orí akátá bá ń léwo ṣó tọ́ sẹ́nu adìyẹ ni ṣó tọ́ sí wọ ni gbólóhùn kan tó múnú bí mi ní pé ọ̀kan lọ́mọ máyà kí n sọ̀rọ̀ o kí lẹ ṣe gan fún mi ná èló lẹ ná ń pa kéèsì mi ẹnu bàbá ẹ̀ ò tún gbà lẹ́ẹ̀kan sí lọ bèrè lọ́wọ́ aláàjì Ọlálẹ́mí tí wọ́n ń sọ yẹn
àti Haji Abdulrahman lọ béèrè lọ́wọ́ wọn kan sọ fún mi pé ọ̀kan lọ́mọ ònáwó ọ̀kan lọ́mọ òṣè kan lórí kéèsì ẹ o àbí ẹni tó ń bẹ lẹ́wọ̀n tó ní kò mẹ́ni tó ń ṣìpẹ̀ òun ṣe pé owó yẹn ti ṣe lórí wèrè yìí ń sìn wèrè tó ń bẹ lẹ́wọ̀n tí ò mẹ́ni tó ń ṣìpẹ̀ òun àwa tí a sùn tá à ń wo tá à ń ṣe mítìn lórí ọ̀rọ̀ wèrè tó pé kí lọ́kàn lọ́mọ ṣe lórí kéèsì òun ṣé ìgbà tí èmi ní iṣu olórí burúkú ara tiẹ̀ ṣó tí ẹ pè mí ṣó pè mí jọ́tẹ̀mí tiẹ̀ ní iṣu òfò ló máa ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má bínú jà mo máa gbé call anybody ṣùgbọ́n tẹ́ ń pè mo rí call yín so that tí n bá ti tú mo ṣe tú ìkò ní tọ́nu mi but eléyìí hello testing ni fún ẹ o hello testing tó bá bí bàbá ẹ Mọ̀ṣúrù Dìda tó bá bí bàbá ẹ Mọ̀ṣúrù Dìda tú wúkọ́ lórí social media yìí tú wúkọ́ tó jọmọ́ tèmi olórí burúkú ààrẹ ṣé èmi ní kó má delete fídíò ní àbí mo ní kó má lọ búlí àwọn èèyàn ọjọ́ tó pé gbogbo ayé ní Boko Haram ṣé mo ní kó pè wọ́n Boko Haram ni mo ṣe program mo ní òun láti delete fídíò yẹn torí pé o ò nẹ́tọ̀ láti tún dárúkọ àfáà tó dárúkọ yẹn mọ́ ṣé nǹkan tí mo sọ pọ̀ jù ni o ò nẹ́tọ̀ láti dárúkọ kí ló ń dárúkọ ẹ̀ fún àfáà tó ń dárúkọ tó ń sọ pé kí ló ń dárúkọ ẹ̀ fún o ò nẹ́tọ̀ láti dárúkọ ẹ̀ náà àbí o ṣàdéhùn ìjọ tí wọ́n ní kó máa dárúkọ wọn tó ń ké gbogbo orúkọ àwọn tó pè ní Boko Haram ṣé ò dárúkọ àfáà yẹn mọ́ àwọn tó pè ní Boko Haram ni kí ló tó wá ń dárúkọ ẹ̀ fún ó dẹ̀ delete fídíò ni ó ti delete ẹ nìyẹn yes ó ti normal thing ló ṣe mi ò against po delete fídíò náà wá fẹ́ lọ mọ́ mi pé kí ló kàn pẹ̀lú po delete fídíò delete fídíò what concern me jẹ́ kó rí ẹ pé o igi mú jìnnà sórí gan igi mú jìnnà sí orí gidi gan mo mẹgbẹ́ mi o má lérò pé bóyá tó gbogbo àtijọ́ ń ṣe ọ̀rọ̀ lórí social media nínú ayé mo mọ àwọn àtàjọ ń ṣe nínú ayé o social media ló sọ mí di pé kí n máa wá fìdí róòdì pẹ̀lú gbogbo ẹ̀yin rán tí ẹ̀ níṣẹ́ lọ́wọ́ yẹn o social media ló sọ mí di bẹ́ẹ̀ o mo dẹ̀ mọ àwọn tí mò ń bá ṣe nínú ayé o salaam alaikum.